bàbá tí èyí ta lẹ̀ jẹun bàbá wa ti wà yé sọ bá ta lẹ̀ jẹun tí irú àwọn quality tá à ń sọ yìí ṣé ẹ nírú àwọn quality yìí lára ẹ̀yin tẹ̀ ń lára wọn àtẹ̀yin tẹ̀ ń díje àtàwọn nǹkan táwọn náà ń pera wọn lọ́ba níbi tí wọ́n wà ṣé quality yìí ń bẹ lára yín because tó bá fẹ́ bá compete àwọn tó máa ṣe mí o if you cannot do it you cannot be like him ẹ bá ti lè ṣe ẹ lè dàbí rẹ̀ ó ti lọ kábíyèsí wa bọ́ bàtà bàbá wa wọlé wọ́n wo gbogbo ẹ̀ bàbá tún jáde padà wọ́n tún gúnkè lọ bàbá tún wò round bàbá wa sọ̀kalẹ̀ Allahu Akbar wọ́n ṣe wá ṣe kí ni wọ́n ṣe wá lọ sáàfin padà sáàfin ọba ti wà nìyẹn tí wọ́n bá ń kọrin fún wọn pé ọba wa dà ọba wa rèé Òrùmọgẹ́gẹ́ ọba wa rèé ẹ gbọ́ Ọláoyè ọba wa rèé ọba Gandhi ọba wa rèé tá ń kọ́ kìí ṣe wípé nǹkan kan àwọn ntaari àwọn qualities ìní mo lo ìlò quality o àwọn qualities taari lára wọn la fi mọ̀ wípé God sent lẹ́ni yìí bàbá bẹ́ẹ̀ tí ń wá ìlọsíwájú fún ìlú Ògbómọ̀ṣọ́ ìtàn dáadáa lẹ́ ń kọ fún wa ìtàn rẹ̀ lẹ́ ń kọ fún ìdílé Ọláoyè gbogbo àwọn ọba tí wọ́n ń jẹ oníkálùkù wọn ń ṣe bíbi tágbára wọn ma tán fi ń ṣe kíni tí wọ́n fi ń wájà ni èyí tẹ́yìn náà ń ṣe yìí ẹ̀yin náà tún ń gbé wa ga sí ni Ọlọ́run yóò fún yín nírú ẹ̀ ṣe pẹ́pẹ́pẹ́pẹ́pẹ́pẹ́pẹ́pẹ́ ọ̀dà ìyànẹ́bì níwájú Ọlọ́run ẹ ti ga bàbá èmi máa ń sọ àwọn ẹgbẹ́ nígbà tí jọ́ máa sọ̀hún ní máa jọ́ ṣe bẹ́ẹ̀ mo níhùn kí n ṣe kó jọ́ máa sọ̀hún tó bá jẹ́ wípé bàbá wa sọ̀hún àkọ́kọ́ ká ní wọ́n lọ jí ọ̀kan lára àwọn ọmọ Oòduà ni ìwọ náà gbé e sínú làákàyè tí wọ́n lọ jí ọ̀kan nínú àwọn ọmọ Oòduà ni ìwọ náà gbé e sínú làákàyè irú ọba tí ó tó wọn ní gbogbo Nàìjíríà yìí ìbẹ̀rẹ̀ àwọn tó láwọn wá láti Ilé Ifẹ̀ ẹ̀rẹ́ àwọn tó ń fi àwọn ọlọ́mọ Oòduà ìbẹ̀rẹ̀ sáà gbogbo báwọn náà ti ń ṣe ààbò kìí ṣe pá fi yọ wọn wàláhì àfi yọ wọn wọn ò lè ṣe jù bẹ́ẹ̀ lọ ni agbára wọn ò jù bẹ́ẹ̀ lọ ni ẹni tẹ́ ti wá rí ní kudwatun hasana wípé àwòkọ́ṣe dáadáa ní ó yẹ kẹ́ máa wò ó kọ́ṣe kẹ́ ẹ̀dẹ̀ gbà fún ni èèyàn máa ń gbà fún lórí ni ẹ gbọ́ èèyàn máa ń gbà fọ́gà rẹ̀ ni iná lèèyàn náà fi máa ń ṣe kíni ní fi máa ń nípa ẹgbẹ́ bá mi ṣe ẹ̀ prógámù yìí kó lọ fáfáfá ẹ ṣí ẹ̀ rẹ̀ gbogbo ọtẹ fi ṣí ẹ̀ yẹn Ọlọ́run ní jẹ́ fi ọwọ́ náà ẹ̀ ní fi gbé ọmọ sí ẹ̀ ní fi ọwọ́ náà gba lẹ́tà àbànújẹ́ wala la ilaha illallah wala Muhammadu Rasulullah díẹ̀ nínú àwọn ìwọ̀nba tí mo lè kà nínú àwọn àṣeyọrí bàbá mò ń gbọ́ tí Hadia kan sọ lánàá wọ́n láwọn gbọ́ pé ọ̀gá àwọn custom controller general àwọn custom ó wá sáàfin bàbá sọ̀hún ní nǹkan bí ọjọ́ mélòó sẹ́yìn nígbò wá Hadia yẹn ń sọ̀rọ̀ wípé àwọn lérò wípé bóyá iṣẹ́ kan fẹ́ jáde ló jẹ́ kó wọ́n á sọ fún bàbá pé tọ̀ nǹkan kan báyìí fẹ́ ṣẹlẹ̀ o but ìgbà tí wọ́n dáàfin láti wá kí bàbá wá sọ fún wípé ẹ̀yin custom kí ló tẹ̀ ń dà wá láàmú nínú ìlú Ògbómọ̀ṣọ́ kí ló fà tẹ̀ ń ní wá lára tẹ̀ ń fara ní àwọn ọmọ mi nínú ìlú Ògbómọ̀ṣọ́ wọ́n ń kó rẹ́sì bọ̀ láti ó wá láti bọ́dá ó kọjá Kútọ́nù ó kọjá bọ́dá ó kọjá gbogbo ẹ̀ ó wá dé sínú ìlú Ògbómọ̀ṣọ́ ẹ̀ tún wá máa gbà á lọ́wọ́ wọn nítorí kíni in tó lè mú yín má sọ ọ̀nà láti ibi tó jìnà kò yẹ kó jẹ́ tòsí lẹ́ẹ̀tì máa gbà á lọ́wọ́ wọn ìfẹ́ kí ìfẹ́ irú wà bẹ́ẹ̀ má o nínú ìlú mi ìráìsùn bá ti ń gbé bọ̀ láti tó ti ń gbé bọ̀ tó bá ti wọnú ìlú Ògbómọ̀ṣọ́ yìí ìfẹ́ kẹ́ ẹ tún máa gbà á lọ́wọ́ wọn má o nínú ìlú tèmi
controller yẹn wá ń sọ wípé Ọlọ́run tó dáa fún òun náà má jẹ́ káwọn náà bọ́ má jẹ́ kí wọ́n jábọ́ káwọn náà má sì wọ ọlá wọn lọ́wọ́ pé jákálẹ́ lómi ni yóò mọ̀ sọ pé àṣẹ tí president pa ni àṣẹ tí kò wulẹ̀ lọ́ bàbá lọ́ fún pọ̀ in tó sọ ni wípé bàbá kábíyèsí bẹ́ẹ̀ ṣe lẹ́ẹ̀fẹ́ máa àwa náà ò mọ̀ sí ẹni ẹ bá sì tún gbámú tó tún dáwọn èèyàn lọ́nà wípé wọ́n kó ráìsì wọlé nínú ìlú yín bàbá kábíyèsí irú ìdìyà tó bá tọ́ ẹ bá wa fi jẹ́ ẹ fọwọ́ òfin gbé ẹ fòfin gbé onítọ̀hún rẹ́sì ó wà délùú jù rẹ́sì ó dé ti wúre yóò ẹwà máa gbà lọ́wọ́ àwọn èèyàn wà ń fara ní wọ́n Controller General ti sọ gbogbo ẹ̀yin custom kẹ́ máa gbọ́ o Khatima Makdiya wọ́n ti parí ẹ̀ láàfin bàbá mi wọ́n lẹ̀ gbọ́dọ̀ tún ṣe bẹ́ẹ̀ má tẹ́ ẹ bá fẹ́ gbà á lẹ́yìn ìlú ẹ gbà á lẹ́yìn ìlú kan tó gbé tó ń bá ti ń gbé wọ tẹ́rítírì Ògbómọ̀ṣọ́ ó ti di wẹ́lo ẹ̀yọ̀ǹda wọn kẹ́ ẹ fi wọ́n lẹ̀ kábíyèsí fásiyọrí eléyìí náà mo tún gbé fún yín kábíyèsí o ẹ ṣeun nínú àwọn àṣeyọrí bàbá tí bàbá ṣe tá a sì ń kí wọn òun ni ní last week tí n bá ṣe mistake bóyá weekend tá a lò kọjá yìí bàbá ṣe bẹbẹ fún àwọn èèyàn wa ní south àwọn obìnrin south bàbá ṣe bẹbẹ fún wọn ọba Gandhi ẹ̀yin ọba yòókù ẹ̀yin ní ẹ̀kọ́ ṣe wọn ẹ má bá wọn jà mọ́ lóòótọ́ èèyàn tí ò dáa téèyàn ò bá dáa tó bá wá rẹ́ni tó dáa ló mọ̀ pé abó lè ṣe lè dá ó yẹ kí gbogbo àmọ́jọ dáa ni àmọ́ irọ́ bàbá Gandhi dáa láàrin gbogbo yín ẹ̀dẹ̀ jẹ́ ń sọ fún yín kò sí tẹ́ẹ̀sì fún un wàláì kò sí jẹ́ ọba kan sọ nídìí olè odi tó bí abí ọdún kan àbọ̀ àbí méjì sẹ́yìn ibi ṣé sọ́ba lè dàgbù tún ṣe ni sẹ́nìkan máa ń lóun fẹ́ tún lù ṣe ni ẹjẹ́ tún yà bàbá wọn nípa kí ọ̀tàn tòní ti ń bẹ́ẹ̀ lọ́wọ́ yìí bàbá ẹ̀ níyàwó mú kú ẹ̀ ní wọlá yín lọ́wọ́ nígbà bàbá jẹ oyè pa kí ọ̀tàn bàbá wa sọ pé n tó kù nísìnyí pé àwọn fẹ́ kọ́ ààfin àwọn èèyàn wá lọ bá wọn pé yóò kọ́ ààfin àbí kò máa ti ń ṣe ni tó yẹ kó máa talẹ̀ kó máa jẹun kó máa wọlé kó máa gbádùn ó wá tún wá lóhùn ó kọ́ ààfin sọ́ba kan máa ń kọ́ ààfin kó gbé bẹ̀ ni ẹwu ọ̀rọ̀ burúkú sọ́ba kan máa ń dáwọ́lé ààfin kó gbé bẹ̀ ni onípa kí ọ̀tán wá ń sọ fún wọn wípé èmi ò kọ́ yìí sì gbé bẹ́ẹ̀ alihamdulilayi ẹ lọ sórí ilẹ̀ pákí ọ̀tán lónìí kábíyèsí onípa kí ọ̀tán kára ó lè fún yín o ẹ ní yáwọ́ mú kúsà bàbá wọ́n ti kọ́ pálásì ní tẹ́nísì láì mẹ́yẹ ọdún sẹ́yìn bàbá sùn wá ń fà láàfin ara gbé bẹ́ẹ̀ bá wá dé ààfin pákí ọ̀tán lónìí wàláì ó tóbi ju ààfin àwọn ọba àwọn àkátá ń pera wọn lọ́ba aládé ìṣẹ̀ǹbáyé àbí kí náà ń pera wọn ààfin pákí ọ̀tán tòní wà ó tóbi ju ààfin àwọn ọba míì lọ láwọn tó ń pera wọn láládé ìṣẹ̀ǹbáyé àbí kí náà ń pera wọn. bàbá yìí èèyàn máa ń lérò dáadáa mi ẹsẹ̀ sọ́ba kan máa ń ṣèlú ni bọ́ba kì í ṣèlú ó dẹ̀ ṣe títì àbí ẹ̀ mọ ọsẹ́ tí Federal Road odò ọ̀nà lọ́rin yẹn Federal Road tó wá láti high school lọ sí kílókù ẹ̀ mọ ọsẹ́ tí ń ṣe àwọn èèyàn ni last year mọ iye oṣù tí trailer fi wọ tí wọ́n sàfi dúró pápá Ògbómọ̀ṣọ́ kábíyèsí náà irú eléyìí ògbó ọmọ sẹ́nu ìlú mi wọ́n wá gbégbèsè ìgbà wọn ó ṣe wọ́n dẹ̀ ń ṣe é lọ kí ìjọba ó tó wá gbà á lọ́wọ́ wọn láti ṣe ìtì ń jí ọba nìyẹn ìtì ń jí ọba òun nìyẹn bàbá wa sọ wípé tọ̀ nígbà náà ń kọ́sẹ́ o ẹ̀yin ọmọ ìlú mi ìmọ̀ ràn yín lọ́wọ́ á rí táwọn ẹni tí bàbá bá lọ sí àwọn town hall meeting tí wọ́n máa ń ṣe yẹn wọ́n ní ó ju ààfin àwọn tẹ́lẹ̀tẹ́ àwọn tálẹ̀tálẹ̀ lọ
ẹ dákun ẹdún ẹsẹ sùúrù Mr. Sunny Olúdìran yẹ̀yẹ́ ní mẹ́ndù yẹn dákun ẹ bá ní yẹ̀yẹ́ yẹn kù díẹ̀ díẹ̀ ẹ dákun ẹ bá mi sin wọn pẹ̀lẹ́pẹ̀lẹ́ ó du àfi àwọn tálẹ́tálẹ́ má dáwọn kìíní Allahu Akbar àwọn obìnrin máa ń kó bàbá òní ó yá ẹ̀yin ọlọ́jà lábùgbé ibi tá a wá yìí ẹ kóra yín jọ ní méje iye ọ̀nà báyìí lára àwọn tó wà ní south nígbà tí bàbá lọ sí south ẹ̀ẹ̀mẹ́ tí bàbá fún wọn ní last week ní 9.8 million pé mo fi kún yín lọ́wọ́ ẹ fi kún business yẹn fi kún okòwò yín ọba nífa kìí ṣe olóṣèlú o bàbá ò campaign o bàbá ò sẹ̀ máa dúpọ̀ wọn ọdún yẹ o wọ́n ti jọba o ẹ gbọ́ wọ́n ti di ọba o 9.8 million naira for empowerment láti fi empower àwọn pé ẹ fi kún okòwò yín irú ọba bẹ́ẹ̀ ni wọ́n kan sì tún gómì kan lórí kó jábọ́ ó dẹ̀ ronú àtúbọ̀tán kó ro tàwọn ọmọ rẹ̀ ìwọ́n ti jẹ́ níbi tó fẹ́ jẹ́ dé lónìí bọ̀tún ro tàwọn tí ń bọ̀ lẹ́yìn la ilaha illallah bó bá kàn án gbogbo ilé ìtẹ̀ǹsẹ̀ yìí náà bàbá kábíyèsí bó bá kó àwọn ọ̀wọ́ àwọn ìtànkà yìí lásán wàláì ọkàn tí wá balẹ̀ pọ̀ lọ́wọ́ ò ní já yín bọ́ tó bá kó àwọn èyí tá a rí ní ifá la ilaha illallah ẹ gbọ́ bàbá fún wọn ní 9.8 million naira ó yẹ lọ pín láàrin ara yín ẹ fi kún okòwò yín ẹ fi kún okòwò yín láì ṣolóṣèlú láì máa dúpò gọ́fúnà láì máa dúpò pírẹsidẹ́ǹtì kábíyèsí ẹ ṣeun o ẹ ṣeun o ẹ ṣeun o ẹ ṣe níbi tẹ́ ẹ ti bẹ̀rẹ̀ ẹ ṣe níbi tẹ́ ẹ bá dé a tún dúpẹ́ kalẹ̀ níbi tẹ́ ẹ mú wa lọ a tún dúpẹ́ ibi tẹ́ ẹ mú wa lọ yẹn a tún dúpẹ́ ẹ̀ kalẹ̀ ọlọ́run bá ṣàlékún àlàáfíà ara fún yín àlùbáríkà nẹ́bì níwájú ọlọ́run ọmọ kan ní àwọn blọ́gà àwọn ọ̀bàyéjẹ́ àwọn ọ̀dàlúrú nínú àwọn blọ́gà àwọn tí wọ́n ń lò ó gbé Aláàfin sẹ́gbẹ́ kan ó gbé Ọọ̀ni sẹ́gbẹ́ kan wá ní àwọn ọba gidi nílẹ̀ Yorùbá nílẹ̀ gbogbo Oòduà àwọn ọba tí ń dà tí wọ́n ń dà lóru mú ní ìlú kan ń bẹ nílùú Ọ̀ṣun ń bẹ wọn tí wọ́n lọ́ba wọn máa mú gbó nípínlẹ̀ Ọ̀ṣun ní Ọ̀ṣun state nípínlẹ̀ Ọ̀ṣun tí wọ́n ní ọba wọn àwọn èyí ó ti mú ọba tí mò ń sọ tí wọ́n lọ́ba wọn máa mú gbó ọba tí ń bá Ọọ̀ni ìrìṣà fẹsẹ̀ wọ́n sẹ̀ ọba tí ń bá Ọọ̀ni ìrìṣà fẹsẹ̀ wọ́n sẹ̀ àwọn yóò ti mọ ọba tí mò ń wí tó ní ọ̀dọ̀ àwọn ń bí o àwọn ò wá láti Ilé Ifẹ̀ o kìí ṣe Ilé Ifẹ̀ ní ó tù ti bẹ̀rẹ̀ ní kí ló kù ẹ̀ ó sàásọ àwọn ayìn tí ọ̀rọ̀ tí ò bá wúlò èyí sábà ha sórí tí wí rán dandan ọba tó fẹ́ ọmọ èbó fún rẹ̀ náà ló pàdé ọmọ ní patí tó sì fẹ́ ọmọ yìí ní ẹ̀rọ òun yóò ní òun yajú lóòrùn lòun bọ́ lórí ara òun ìwọ tó wá lọ gbẹ́sìn Islam sórí nísìn ìwọ ọba mọ̀náfìkí ọba kèfèrí kọ́lọ̀ kó dáríjì nígbà tí mo pè ọ́ ní kèfèrí tó rọ́lọ́ ló mọ kèfèrí àmẹ́nìkan ti sọ níjọ́ ní wípé ta ló wí ọ̀hún ká ta ló wẹ̀wọ́ ń kà rẹ̀ níjọ́ wo ni wọ́n wí ọ́ padà sínú Islam torí àwọn tí wọ́n mọ̀ nígbà tó fi ń bẹ nílùú èbó wọn ní chọ́ọ̀chì ló ń lọ ìgbà wọn wá wí ọ́ padà sí Islam tó wá sọ̀rọ̀ ẹ̀ di ọba mùsùlùmí tó wá fẹ́ máa dalẹ̀ Yorùbá rú pẹ̀lú ẹ̀sìn ànábì àdàrú bẹ́ẹ̀ lánàá má ká àrí bó ti rí òun lónìí ọba yẹn ni mò ń sọ wọ́n tó ṣe pé ó pàdé ọmọ ẹ má sọ bẹ́ẹ̀ káì ẹ má táìpù kìíní yẹn ìwọ tí wọ́n lọ tó ń wé igbó dákun ibi tó ti ń wé igbó ààrẹ òkúta ní máa gbá bàbá ẹ̀ ń wé igbó ọba awégbó ó ní igbó tí ń wé tó ń fi tọ́ ó sì máa wé ó wá sí báyìí ó sì báyìí ó tó wá fi tọ́ ra mu ní yé
àwọn eléyìí ti pẹ́ lẹ́nu kíní yìí o ìwọ tó ń wé ugbó àwọn bloggers ọmọ ìlú yín tí wọ́n koríko ó yẹ kó tí ọ̀rọ̀ tí ẹ náà blọ́ọ̀gù lé lórí nísìnyí ẹnìkan ń sọ wá ní wá ń halẹ̀ níjó ní ẹ̀yin ọmọ Ògbómọ̀ṣọ́ ẹ̀ gbọ́dọ̀ gbọ́ba àwọn sórí àtẹ mọ́ ni ọba yín tó ti wà lórí àtẹ kọ́dọ̀ ó ti lukú déètì kan orí àtẹ ẹ̀wẹ̀ sí ọba yín níta yẹ̀yẹ́ nẹ́tù níjó ti jó yẹun ẹ bá mi sọ ìlọsíwájú kan ìdàgbàsókè ẹyọ kan tó mú wọnú ìlú wa níjọ́ tó ti gorí oyè yẹn ẹ sọ ìdàgbàsókè kan àfi kó wọ òfin kó máa ní ẹ bọ́ba alẹ́ Yorùbá ti ń múra ní ẹ̀ríra kó máa mú kẹ̀kẹ́ káàkiri nílùú èbó ìtòhùn wá sí láyé nù ọmọ ìjẹbẹ̀rí ọmọ tí nǹkan kan ò bí ọba àlóyìn sọ ọ̀ní tí wá ń bá fẹsẹ̀ wọn sẹ̀ wòye ìdàgbàsókè tó ọ̀ní ti mú wọ ilẹ̀ Yorùbá láàkéésí ilẹ̀ ìfẹ́ nìkan gbogbo ilẹ̀ Yorùbá lápapọ̀ wo Ọ̀jájá mọ̀ tí wọ́n tún fẹ́ sí ní Lagos State nísìn bó ti tó ẹnìkan lóhun ń wo aago pé tí Ọọ̀ni wọ ibi mọ́ yẹn ní aago 3 ọ̀sán wọ́n dẹ̀ ń rìn káàkiri wọ́n ń tọ̀ wọ́n ń lọ wọ́n ń wo gbẹ̀ káàkiri wọ́n dẹ̀ jáde kúrò níbẹ̀ ní aago 9 alẹ́ bá wọ́n sábà àwọn ọba nu èyí lẹ́ẹ̀fì rí pé ìṣesí bàbá Ghandi àti Ọọ̀ni ìrìṣà ó papọ̀ tẹ́ bá rí wọn lẹ́gbẹ̀ẹ́ ara wọn tí Ọọ̀ni ya fọ́tò ara wọn síbi bánà báyìí nígbà wọn ṣe convocation níjó ní fáwọn ọmọ Ọọ̀ni ya bánà ara wọn síbi bánà báyìí wọ́n ya fọ́tò ara wọn síbi bánà báyìí ẹnu mi àgò wọ́n tún wá ya his imperial majesty ọba Ghandi wọ́n ya wọn sí ẹgbẹ́ kejì báyìí wọ́n sọ pé kí ló kan kábíyèsí pẹ̀lú Ọọ̀ni èmi sọ kí ló kàn pẹ̀lú Ọọ̀ni wọn rí fọ́tò ọba mi ṣe tí pé relevant àwọn ọba àtẹ̀síwájú nù tẹ́ bá wá wo ìṣesí ìgbésẹ̀ Ọọ̀ni yẹn ẹ fi máa kọ́ra náà ẹ máa fi ẹgbẹ́ ẹ máa fi kẹ̀gbẹ́kẹ̀gbẹ́ pẹ̀lú ìṣesí bàbá Ghandi ìgbà yẹn lẹ́wàá ti mọ irú ọba tá a ní l'Ògbómọ̀ṣọ́ ìgbà àti lọ́ba wàláyà ya wá balẹ̀ àti lọ́ba l'Ògbómọ̀ṣọ́ sọ̀hún gbọ́ sọ̀hún alihamdulilayi Ọlọ́run mo dúpẹ́ Ọlọ́run bá sọ̀rọ̀ náà ní ara àwọn ọba tá à ń sọ kí náà láàmà ṣe àbí ọmọ tí aláǹgànná bí sáà pé kìí ṣe kí lorúkọ ẹ̀ kìí ṣe wíwú ọmọ yẹn bí kò sí pé tó wọ Ọlọ́run bá ara tó wọ Ọlọ́run ló dáhùn sọmọ wáyé pé ìyá yìí ṣe yóò wọ́n ìyá burúkú lóbi kò lè sọ bẹ́ẹ̀ yóò gbà ká mú ní àwa náà gbà ká mú ní a máa dúpẹ́ àrọ́bà rẹ̀ tẹ̀lé Ọlọ́run tó yan ọba rẹ̀ fún wa l'Ògbómọ̀ṣọ́ àdúpẹ́ yìnyín kẹ́ni lè sè ní àwọn ìta bá ṣe ń dúpẹ́ eléyìí àwọn nǹkan tó pọ̀ tọ́lọ́run ó tún ṣe fún wa nínú ìlú Ògbómọ̀ṣọ́ Ọlọ́run tí ò fi ọba tí ń wégbó tí ò fi ta wá lọ́rẹ l'Ògbómọ̀ṣọ́ ẹ̀ a máa dúpẹ́ ọba tí ó ti mu ògógóró tán tó ẹ̀ ń bò bá ṣáyó tán yóò máa fi láàfin wọn à ní ẹjọ́ tẹ kó wáyé ẹ padà wá tó bá di ajárọ̀ tó bá di ìrọ̀lẹ́ ẹ padà wá bàbá fẹ́ ẹdún àwọn ti pé bàbá ò nọ́mà ọba ti kú ní bó ti yẹ kó wà tọ́ gbogbo èyí tẹ́ máa ń yan ọba àwọn ẹ máa mọ́rú àwọn tẹ́ ẹ bá fẹ́ yàn fa ẹ dákun ẹ máa mọ́rú àwọn tẹ́ ẹ bá fẹ́ bí ìsáàbù lẹ́ẹ̀bá ọkọ lọ wò ní nípa bó ní gbèsè ayé yóò ti rí bí ìfánà lẹ́ẹ̀bá sì dá ní tẹ́ da ọ̀pẹ̀lẹ̀ tẹ́ fi wò ó báwọn bàbá wa ti ń ṣe níjọ̀hún àná ẹ máa wò ẹ dákun ẹ máa wò ó kẹ́ ẹ fi máa mọ́rú àwọn tẹ́ ẹ bá yàn ọba tó yàn fáwa l'Ògbómọ̀ṣọ́ Ọlọ́run tó yàn fún wa l'Ògbómọ̀ṣọ́ tó yàn rú bàbá Ghandi yìí fún wa a máa dúpẹ́ fọ́lọ́run tí ò fún wa lọ́ba òfò tí ò fún wa lọ́ba tí ó máa tọ́ àdúpẹ́ nínú àwọn àṣeyọrí bàbá ni mò ń kà bàbá wọ́n ṣe kí ni wọ́n ti pín owó fún àwọn èèyàn wọ́n sì ń pín lọ́wọ́ wọ́n tó wá máa pín kí ni economic summit wọ́n ṣe ní last week mọye tí gọ́ọ̀mẹ̀ntì award ni
federal government tó award fún Ògbómọ̀ṣọ́ nìkan kò ń sọ Ọ̀yọ́ state ni mò ń sọ o Ògbómọ̀ṣọ́ nìkan Munfarida l'Ògbómọ̀ṣọ́ lásán 1 billion naira 1 billion naira for Ògbómọ̀ṣọ́ tí rí àṣeyọrí bàbá wọn náà àwọn ọba tí wọ́n ń pera wọn lọ́ba kí kábíyèsí ó tó jẹ ẹ bá ń béèrè irú ẹ̀ wo làwọn ti ṣe àṣeyọrí wo ni wọ́n ti ní domain wọn ẹ má bu wọn ẹ kàn bá ń bi wọn ẹ bi wọn ní question yẹn ẹ bi wọn léèrè pé kí ni àṣeyọrí níjọ́ tó tí wọ́n ti di ọládé táyé ti kígbe sí kábíyèsí ó yá máa ka àwọn achievement àwọn àṣeyọrí rẹ àfikún wọn ní ẹ talẹ̀ ẹ gbalẹ̀ onílẹ̀ sọ̀rọ̀ ẹ tún rán lẹ́wọ̀n ẹ máa ṣe lọ ẹsẹ̀ mẹ́fà náà ni ẹ tẹ̀síwájú ẹ máa ṣe lọ ó fẹ́ tán ẹ̀rí sẹ́rí ọlọ́run jẹ́rìí sọ̀rọ̀ yín àsìkò zúrì ló tóun ó fẹ́ tán fún yín lọ́lọ́run sọ ọlọ́run ti fẹ́ tán ẹ ń lò lọ tán díẹ̀ nù ẹ má tètè kẹ́yìn ló pa kìtì mọ́lẹ̀ kẹ́ wá bí ìdàgbàsókè ó sì wá sí dòmẹ́ẹ̀nì yín àwa ò lè yín kúrò lára wa bẹ́ẹ̀ bá wá á tún gbà yín lọ́mọ ẹnu yín tẹ́ fi bóòsà níjọ́ kìíní àná ẹ wá fi gbolẹ̀ wọn lù sọ̀hún bàbá sọ̀hún ọlọ́mọ yọyọ ni wọ́n bàbá mi ò fọwọ́ ra yín lórí wọ́n fà yín mọ́ra wọ́n kò yín mọ́ra náà ni ẹ̀yin náà ó sì jàǹfààní àwọn ọmọ ìlú yín náà ó jàǹfààní wọ́n tẹ́ bá níbẹ̀ títa kété náà lẹ́tìta kété ìyà tí ó jẹ yín pọ̀ tí wọ́n pé ẹ lè kọ lẹ́tà kan sí gọ́fíńmẹ̀ntì nísìnyí kọ́mọ́ ọ̀rọ̀ consult ẹni tó jẹ́ olórí yín pẹ́tọ̀ mo rí ìwé láti ibi báyìí ṣé ó lọ́wọ́ yín nínú wíwá kábíyèsí bá ti ní mú ò mọ̀ sí ṣe rí ìwé yín wọ́n lọ dànù dustbin ni ètí kábíyèsí bá láwọn mọ̀ sí bàbá sọ̀hún tó bá dáa bẹ́ẹ̀ ni mo mọ̀ sí with immediate effect náà ti máa ní ṣẹ́ lórí ẹ̀ ọlọ́run ìjọ pé ó tó yé yín ara ọlọ́run kó sí yín lọ́kàn kó jẹ́ tètè bá moving train yìí lọ bí bẹ́ẹ̀ kọ́ àlòmọ́gbàlá lò yín. bákan náà wọ́n sọ̀rọ̀ onífóònù kan ẹnìkan tó yẹ pé fóònù ní ń tà nínú àwọn àṣírí ẹ̀ bàbá náà nìyẹn fóònù ní ń tà wọ́n á ní wọ́n ta ẹnìkan ra stolen fóònù nǹkankan kò lẹ́ ń ṣe ẹni tí ń ta fóònù tó ń lọ báyìí ìní làwọn agbófinró bá lọ sọ́dọ̀ rẹ̀ àwọn alágbófinró wa kọ́nà kó bá tún Nàìjíríà ṣe nígbà wọn dọ́dọ̀ rẹ̀ ṣá wọ́n fọ̀rọ̀ wá lẹ́nu wọ́n máa ń ta stolen phone wọ́n máa ń ta fóònù tí wọ́n bá jí nǹkan ìgbàsígbà àwòsàwò wọ́n sà arrest ẹ̀ wọ́n gba fóònù 8 lọ́wọ́ ẹni yẹn wọ́n tún gba 400,000 lọ́wọ́ onítọ̀hún. èèyàn ni wọ́n ń sọ̀rọ̀ ló wá sọ̀rọ̀ yẹn dọ́dọ̀ àwọn tí wọ́n lè bá a gbọ́rọ̀ wọnú àfihàn ló wá dé mọ́ra já lọ fún bàbá kábíyèsí létí wọ́n bá gbọ́rọ̀ ọ̀hún ẹjọ́ wọn bá gbé lọ sọ́dọ̀ bàbá kábíyèsí báyìí ló ṣẹlẹ̀ kábíyèsí bá dáa ẹ pé àwọn agbófinró òun yẹn wá nígbà àwọn ọdẹ ń gbọ́ bó lọ́wọ́ ti jẹ́ àwọn náà rojọ́ sẹ́ẹ̀ wá bá fóònù lọ́dọ̀ rẹ̀ sẹ́ẹ̀ rí kóun ló ta àwọn òré àmọ́ kí ni ní kí á nísìn ẹ dá fóònù tẹ ìgbà lọ́wọ́ ẹ̀ àwọn fóònù ẹ dá padà fún lójú ẹsẹ̀ náà ti dá fóònù padà wọ́n tó ń sọ pé owó táwọn ti gbà yẹn àwọn onífẹ́ dá kábíyèsí ní àníkíni gbogbo tẹ ìgbà lọ́wọ́ àtọwọ́tọwọ́ ní kí ẹ dá padà ìní àwa náà ẹjẹ́ àárín sàn án ká sì mọ́ ìwọ tí ò bá ti lẹ́bọ lẹ́rù sọ̀hún dúó kábíyèsí sọ̀hún bàbá dúó imperial majesty láti kọ̀yà fún gbogbo àwa mẹ̀kúnnù bàbá dúó tán fún wa ọba tá a sunkún wọ ààfin wọn tá a rẹ́rìn jáde ni wọn àwọn ọba àkàntẹ́ bá sunkún wọ ààfin wọn wọn tún kàn kún ẹkún yín ni ọba kan àwọn ọba kan tẹ́ bá smile wọ ààfin wọn ìgbà tẹ́ bá fi jáde báyìí omi ò mọ̀ dà pòròpòrò lójú ni àwọn bàbá sọ̀hún wọ́n dúró tán fún wa àwa mẹ̀kúnnù ìwọ náà jẹ́ kí sí ọwọ́ rẹ̀ ó mọ́ jẹ́ kí ọwọ́ rẹ̀ ó mọ́ jẹ́ kí wà rẹ̀ ó dá ìrìnì sí báyìí òun nìṣe ni lọ́jọ́ bó o bá ti rìn bẹ̀sẹ̀bẹ̀sẹ̀ tí wọ́n fi ń bí ọ níṣẹ́kíṣẹ́ tí wọ́n bá fẹ́ yàn ọ́ jẹ kábíyèsí ṣe tán láti dúró ọlọ́run ò ní mú wa ní ṣìṣe wọn ò ní dáràn bọ̀ wá lọ́rùn àwa náà ò ní dáràn àlùbáríkà nẹ́bì níwájú ọlọ́run ẹ̀sìn omi ẹ̀sìn bá mi kégbè sí kábíyèsí àṣeyọrí ni kálọ́bà míì ni yóò lóra náà fóònù tẹ́ gbà yẹn o ok ẹmú méjì wà mẹ́ àlẹ́ nínú owó tẹ́ gbà yẹn ẹmú sí àwa ó faragbá ní ìwọ ọmọ o ẹ̀yin náà ẹ̀mọ̀ bẹ́ẹ̀ ti máa ṣe ẹ̀mà yóò tó wá ní àkábíyèsí ẹ̀sìn sà lórí pé wọ́n tún dá lẹ́bi àmọ́ kábíyèsí tí wá yìí ọba òdodo ni
wọ́n dẹ̀ láwọn wá láti wá ṣèdájọ́ òdodo adẹ̀ ti rí kí wọ́n ń ṣe kọ́lọ̀ kó jẹ́ kẹ́mi wọn ogun. So gbogbo àwa tí a wà l'Ógbómọ̀ṣọ́ ẹ jẹ́ á kún ọba lọ́wọ́ lórí ìlọsíwájú. Gbogbo ẹ̀yin tẹ́ ń jàjà àgbà ẹ kúrò níbẹ̀, ẹ yé já àgbọ̀nrín èsì má lọ́bẹ̀, ẹ yé di àgbọ̀nrín èsì má lọ́bẹ̀. Ẹ jẹ́ ká gbà fẹ́ni tọ́lọ́run gbà fún, ẹ jẹ́ á gbórí síbi tọ́lọ́run gbórí sí, ẹ jẹ́ á gbé ọlá síbi tọ́lọ́run gbé ọlá sí, ẹ jẹ́ á gbé ọ̀gá síbi tí Ọlọ́run gbé ọ̀gá sí. Ọlọ́run ló ṣe é bẹ́ẹ̀ kì í ṣe èèyàn. Tó bá ṣe é pé èèyàn ni yóò ti yíwọ́. Ká sì gbà fọ́lọ́run òun ní sinmi o, ìṣẹ́bọ̀n sóògùn o, bá ti wáyé páàrí láàrí o. Bí sọ̀hún ti lóhun bó ti kọ́ lọ́dọ̀ Ọlọ́run bẹ́ẹ̀ ló ti rí òun. Ẹ wá jẹ́ á gbà fọ́lọ́run. Ẹni tó bá lóhun ò ní gbà má bá sọ̀hún jà dákun torí t'Ọlọ́run. Torí ò lè bájà kó ló dààmú, ẹni tó lè bájà òun náà lọ́lọ́run tó ṣe é bẹ́ẹ̀. Dákun gbọ́dọ̀ Ọlọ́run lọ kó Ọlọ́run ọba níjà. Ẹ̀gbọ́n t'Ọlọ́run sọ ni fún Ànábì nínú àdísì kùdùsí. Ọlọ́run ní man adali waliyan faqad azantuhu bil harbi. Gbogbo ẹni ó bá lóhun ó gbógun ti àwọn àyànfẹ́ èmi Ọlọ́run ó dojú ogun kó ń tàn. Gbọ́ gbogbo ẹni Ọlọ́run Ànábì ní òun gbọ́ látọ̀dọ̀ Ọlọ́run t'Ọlọ́run sọ wípé man adali waliyan, gbogbo ẹni tó bá lóhun ó dojú ogun kó àpèrè sọ̀hún. Ọ̀rọ̀ Ànábì ni mò ń kà fún yín o. Ànábì ní Ọlọ́run sọ wípé man adali waliyan, gbogbo ẹni ó bá lóhun ó dojú ogun kó àpèrè sọ̀hún. Ànábì ní Ọlọ́run sọ pé faqad azantuhu bil harbi, èmi Ọlọ́run ìṣe kí ni ìdojú ogun kọ onítọ̀hún ìsì jẹ́ ẹrùn tìrantìran. Kọ́lọ̀ máa bá jẹ́ ọrùn tìrantìran òyò àgbàfẹ́ ní tọ́lọ́run ti gbà fún. Ìlú Ògbómọ̀ṣọ́ Ọlọ́run mẹ́jọ ó bàjẹ́, ìlú tó ẹnì kọ̀ọ̀kan wa náà Ọlọ́run mẹ́jọ ó dàrú. Wala la ilaha illa. Bàbá mi Fọlárin Hasan, mo kí yín púpọ̀, mo kí yín láti Ogun State lọ́hùn owó dé iye wa àbí nǹkan. Ọlọ́run kó bá mi ṣàlékún àdúró ti fún yín ọlá ìyá nẹ́bìnrin wa. Gbogbo ẹ̀yin tí a jọ ṣe ètò náà láti ìbẹ̀rẹ̀ tó fi dé ìparí, àánú Ọlọ́run ní fi yín lẹ̀. Gbogbo ẹ̀yin tẹ́ tún máa wò lẹ́yìn náà, Olúwa kó bá mi ṣe àlékún àánú rẹ̀ fún yín ọlá la ilaha illallah ọlá Muhammadu rasulullah. Láyé ìparí pátápátá, bàbá wa Ọba Ghandi Afọlábí Ọláoyè Ọládùnní Orúmọgẹ́gẹ́ the third, kábíyèsí o. Bàbá Ọlọ́run kó jẹ́ kẹ́ ẹ pẹ́ lóyè o. Eléyìí tí ẹ̀ ń ṣe yìí tí ń dùn mọ́ wa yìí, Ọlọ́run kó fún yín ní ọ̀pọ̀lọpọ̀ orú bẹ́ẹ̀ ṣe o. Èṣù tí máa ń ṣe èèyàn adarí, dákun Ọlọ́run má jẹ́ ó ní ààyè nínú ayé yín, má jẹ́ ó ráàyè lọ́dọ̀ yín wala la ilaha illallah. Má jẹ́ ẹ̀sìn máa gbá o. Àbákábíyèsí àwọn onímọ̀ràn mi ń bẹ tó jẹ́ pé ìmọ̀ràn bú ní ń bẹ lẹ́nu wọn, irú wọn dákun Ọlọ́run tí wọ́n bá ń bẹ ní vicinity ọ̀dọ̀ yín, Olúwa kó bá wa lé wọn kú o. Àga wọn kọ́lọ́run kó yọ́dù sínú igbó, bí àga àwọn kan ẹyọ àga ẹ̀kọ́ òun àfihàn lọ tì í mọ́lé. Àga wọn ti wà láti mọ́lé, àwọn náà ti ń bẹ láti mọ́lé nu. Ẹni tí ó fún ọba ní mọ̀ràn abú tí ó fi wáyé bàbá kábíyèsí padà sáìdá, dákun Ọlọ́run àga wọn Ọlọ́run bá tì í mọ́lé, báwa yọ àga wọn kò ní àárín ààfin yẹn wala la ilaha illallah wala Muhammadu. Bàbá wa sàn ní Olúdìran watching from Abuja. Ọlọ́run ní bà Abuja jẹ́ wala ìyá ní gbogbo ìlú tí oníkálùkù ti ń wò wá, Ọlọ́run ní bà ìlú náà jẹ́ wala ìyá nẹ́bì níwájú Ọlọ́run. Aqulu qawli hadha astaghfirullaha li wa lakum wa lisa'iril muslimin. Wassalamu alaikum wa rahmatullahi wa barakatuhu.